ìgbà ìdá ó máa dùn ó máa dùn ó láàrin ọ̀rọ̀ ní ọlọ́run má bàbá yìí jẹ́ fún wa. Ìlú Ayọ̀ akú oríire tèmi. Lẹ́yìn ọlá ìwọlá mi ìlú. 45th aláàfin ọ̀gbẹ́ olórí Yorùbá lápapọ̀. Ẹ̀yìn tí láàrin ìwà ìgbòho ọba aláìfọlá. Ojú gbogbo wa lọ́kọ́ lọ́wọ́. Ṣùgbọ́n láti sátìrì àwọn ilẹ̀ kọ́kọ́. Ìwọ náà ni ó ṣe ẹ̀dá ọmọ o. Àwa dúpẹ́ ọba. Ìgbòho ní kọ́kọ́kọ́kọ́kọ́. Òun ló lànà síbẹ̀síbẹ̀ àwọn bá ń bí ìlú Ayọ̀ akú oríire tó ní. Ìgbà tuntun tó dé làwọn ọba ti dé, owó ti dé, àbígbàlá ó ti mú edé. Ìgbà tó tuntun ti dé, àyè fún wa ní ilẹ̀ Yorùbá.
lóde. Akọni ẹgbẹ́ ni ọba Abímbọ́lá. Káàbọ̀ sórí àlefa àwọn bàbá rẹ̀. 46 Aláàfin ikú bàbá yẹyẹ o. Akọni bọ́ sórí àlefa ìgbà tuntun. Àsìkò yìí àtúwò àwọn àgbẹ̀. Gbogbo ọmọ yọ̀ọ̀ká. Ilé lọ́wọ́ àtìlẹ́yìn yọ̀ọ̀dí. Kàtàjọ́ kàdí ayọ̀ ìrẹ́gẹ́. Ní ọ̀rá ẹgbẹ́ òwú láti rí ìpàtàkì lóde. Ọmọ àtọ́lá sáàkì. Ẹlẹ́wù ẹ̀ tù wá dé mi. Ọmọ Bọ́lájọ́ kò lórí ìyọba. Ikú bàbá yẹ̀yẹ̀. Abọ́ni ẹni tí yóò sún ó ṣe o. Ẹlẹ́wù ẹ̀ tù ìyọba. Ọ̀pá ìyára ìlú mi. Látàyọ̀ lọ sí bí ti ìlú ọ̀pá lọ sí ìlú mi. Àgbọ̀ sórí ayé ọba. Àkọ́ní àgbò bàbá ti adé. Ìgbà yà tù á. Ọba ti dé, owó ti dé, ẹlẹ́wù ẹ̀ ti pa dédé. Àìdè, ó súnmọ́ bá nígbà ẹgbẹ́ ìwọ̀n sí wà nínú ẹgbẹ́. Akọni, alábà ti lọ bá akọni ẹgbẹ́. Ọ̀pá bí òbí bí akọni ẹgbẹ́. Àgbọ̀ sórí àgbẹ̀ ta. Olórí ẹbí Abdulrasheed akóríire òtìyàrá ẹlẹ́wù ẹ̀ ti ọ̀pá tuntun. Aláàfin ọba ni o. Ọba ti dé. Owó ti dé, Aláàfin ọba ni o. Kábíyèsí Àkànní o. Àsìkò yìí, àìdé ní ìlú Ọ̀yọ́ ìkọ̀kọ̀, gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ọba náà
olórí gbogbo lórí kóró adé náà bọ́ ilé wa lórí kóró adé náà bọ́ ilé wa. Wọ́n pa máyọ̀wò bá àbọ̀wọ́ sí ilé wọn pé abẹ́sẹ̀ sí ilé ẹsẹ̀ pé àlàáfíà fi ń jọba àbábá bí ẹ̀yọ́ ayégun jẹ́ ara o. Ẹlẹ́wọ̀n lórí kóró adé náà bọ́ ilé lórí kóró adé náà bọ́ ilé wa. Ìfẹsẹ̀ ìṣèlú lọ́kùnrin ṣe yí mákindé ẹ̀kọ́ ẹ̀dúró ti àbí ọlọ́lá jùlọ. Àsìkò yìí tó tó báyìí ṣe ọlọ́pàá bí kíkọ́ sí àwọn ẹ̀ṣẹ́. Mo fi yẹn kú oríire ìgbà tó dé. Ilẹ̀ Yorùbá àpapọ̀ lórí kóró adé náà bọ́ ilé lórí kóró adé náà bọ́ ilé wa.